yá ẹ̀ka sàn níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi àjíǹdàrú máa jẹ́ o mo kí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá mo wá kí ládéládé mo kí lóyè mo wá parí ẹ̀ mo kí yá mi àjíǹdàrú jẹ́ yá ní orí ọ̀rọ̀ tí mo bá wá ní àkókò yìí Yorùbá gbọ́dọ̀ pọ̀ wọ́n sódòwe wọ́n ní oore pẹ́ àṣìírí gbàgbé ká má dé ìnà pẹnu ṣẹ́rí mo fẹ́ yànnà náà kankan fún wa ní ilẹ̀ Yorùbá lénìí ipe Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lógun ọ̀fẹ́ o bàbá kẹ́pẹ́ nínú owó àti ìlera àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ìbà Gani Adams àwọn ní equilibrium nílẹ̀ Yorùbá lénìí fún àwọn agbésùnmọ̀mí àwọn tó fẹ́ dalẹ̀ Yorùbá rú tó fẹ́ bà omi àlàáfíà Yorùbá jẹ́ láti ta. Ìbà Gani Adams jẹ́ equilibrium wọ́n dúró gẹ́gẹ́ bí alátakò fáwọn tó fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ láti inú ilé tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ lénìí nítorí wípé gbogbo nǹkan tí Sunday Igboho Fẹnugba Nation ń ṣe gbogbo nǹkan tó pé fẹ́ máa lo àpàṣẹ wàá fẹ́ máa lo pé kò fi nǹkan nílé gbélé àbí nǹkan kan ó ti wá lo cyber bullying ó ti fi bully everybody gbogbo àwọn groups yẹn tí most of them wọ́n ti succumb wípé táwọn bá jáde táwọn bá ń takò pé báwo ni máa ń ṣe lè máa ṣe báyìí wọ́n á tàgì àwọn pé ìlara ẹ̀ làwọn lò bíi tí wọ́n táwọn kámpù Ìgbòho lò sí àti àwọn olórí burúkú ọmọ Yorùbá kan tí wọ́n ń lò nísìn. ok báwo ló ṣe wá jẹ́ wípé táwa bá ṣe nǹkan nínú OPC tá a ṣe festival tá a ṣe anything a máa post nǹkan wa jẹ́jẹ́ láì provoke anybody but olórí burúkú má ṣàǹfààní Sunday Ọ̀wàlà Fẹnugba Nation Fẹnudáràn I send àwọn bloggers there in the next 15 minutes orí nǹkan tá a post yẹn wọ́n á dẹ̀ ti flood ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ Ìbà Gani Adams kọ́ ló ní Ààrẹ Ọ̀nà Kakanfò àbí nǹkan kan ṣòta ló lè gbàrú ẹ̀ ẹ fi ṣírò ara yín àwa ń dákẹ́ fún yín láti jọ́ yìí ó wá dàbí pé ẹ ní monopoly of violence ẹ rò pé german kankan kò ní yẹ Sunday Igboho ẹ rò wípé agbára wà fún yín láti lò tẹ́ bá lè lo cyber bullying láti fi ṣe anything fún other groups tá a bá dákẹ́ fún yín nítorí pé àwọn wò pé kò tí ì yé ẹni àtàwọn tó kó sọ́ọ̀dì ṣebí púpọ̀ náà àwọn tó jẹ́ ẹ̀mẹ̀wá ṣebí nínú institution OPC Ìbà Gani Adams fúngbà kọjá ó gbé orí yín tẹ́ ti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ ó ń bọ̀ wá padà san fún yín in thousands fold Ìgbòho máa ṣe fún yín yàn ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ àǹdí ẹ̀yin tẹ́ ń fún yín tẹ́ǹkì láyà á ṣe fún yín thousands fold. ó dáa tẹ́yìn bá wá ṣe nǹkan tẹ́yìn bá gbé sí pé achievement yẹn àbí we don't bloody care bó bá tẹ̀ jẹ́ propaganda because 80% or 90% nǹkan tí Ìgbòho ń fly is their lies their propagandas content creating ni àti ní worry but the next time tamari àwọn bloggers tí wọ́n ti ní followers tó ti run sí thousands tó ti gbowó fún lọ́mọ àgbẹ̀ Ìgbòho ṣe báyìí ó kò yẹ Ìgbòho ló yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ìdààmú dẹ̀ máa jẹ́ ti gbogbo yín ni àti wọ́n Sunday Igboho ta ló máa ṣe ẹ fi iná jóra yẹn olórí burúkú ọmọ alẹ́ ilẹ̀ Yorùbá ẹ fi iná jóra yẹn kẹfì ẹntì screw ti tú lórí yín gbogbo yín ẹni sóríire olórí burúkú ni gbogbo yín láti ilé tọkọ yín àti bàbá ńlá bàbá kú àti ìyá alájà yín onífòrò rírùn àwọn òkò yẹn jẹ aṣọ rẹ ṣe jagunjagun yàtọ̀ sí janujanu ẹ wá bọ́ sórí kí ni ẹ wá ń ṣe ẹ wá gbogbo yín wá ń ṣòṣì bẹ̀rù aṣẹ́wó ẹ ń ṣe fídíò ẹ ń ṣe gbé ẹbí gangan bẹ́ẹ̀ rẹ bá fojú bẹ́yìn ẹ fẹ́ pẹ̀lẹ́ pè gbà kó o gbọ́ ṣùtì inú ẹlẹ́gàn ni ó bàjẹ́ kí ló ń ṣe yín kí lẹ̀ ń gbé kí lẹ̀ sọ gbé jẹ́ mọ́wọ́ ẹ wá ṣe gbogbo yẹn àwádẹ́ wo gbogbo láti ìgbà ọ̀dọ́rọ̀ Yorùbá Nation bóyá ṣe náà nìyẹn tó ọkàn bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó ti bẹ̀ẹ́ fi máa láìní Ààrẹ Gani Adams ó dẹ̀ fi ṣé wọ́n lè gbàrú ẹ̀ irú nǹkan tó ti sákàtà OPC àti Ìbà Gani Adams ṣé wọ́n lè gbà nínú ìdá mẹ́wàá kán pín dá kan kán pín sí mẹ́wàá ṣé wọ́n lè gbàdá kan nínú ẹ̀ àti gbogbo ẹ̀yin lóbi lẹ́jẹ́ ilẹ̀ Yorùbá tó máa padà fètò ẹ̀jẹ̀ yín ṣètùtù lẹ̀ gbẹ̀yìn ni ṣé lè gbàrú ẹ̀ ẹ wá ń sẹgbẹ́ wá ń yẹ pé ìlà orí burúkú wo ẹ̀yin àtọ́lé òṣì ẹ̀yin òpónú ẹ̀yin jèrè ẹ̀yin àtọ́lé ayéradà yìí wọ́n ṣe lára ta ni without provoking you guys dẹ̀ mọ̀ pé nǹkan tí Ìgbòho ń tà ti ṣe gbogbo irú ibi tó ti máa ń lo àwọn apàṣẹ àwọn tó jẹ́ pé wọ́n máa pàṣẹ kónílé gbélé táwọn bá gbélé ṣe báyìí fún wọn òun ló fẹ́ so ó wo pé ta ló lè checkmate òun ó mọ̀ pé Ìbà Gani Adams ni so he's trying to cyberbully Ìbà Gani Adams and the OPC láti succumb but táwọn míì bá lè succumb not we kìíní kẹbẹ kejì kẹbẹ ẹlẹ́kẹta yà jẹjẹ tán ni so now ẹ wá bẹ̀rẹ̀ sí gbé propaganda àbí nǹkan you can cyberbully us for silence instead yẹn àtúntò máa fún yín fact yẹn olórí burúkú yìí a máa fún yín fact ni ó dáa mo fẹ́ kẹ́ gbọ́n kankan ọmọ ẹ̀rù bá ọbọ yìí ẹ wo bóyá ṣe pé fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò for that matter kí tó sọ kankan ẹ kájọ wo fídíò yìí náà. Ààrẹ Kakanfò ẹ ní sóríire bàbá olórí burúkú nìyí kò ní ká fún yín ẹ bàbá olórí. sórí Ìgbòho ò ní sóríire nǹkan tó sọ pé kọ́ máa blogger tó sọ pé kọ́ máa bó àbí àti ó ṣe pé ò ní sóríire ò ní jèrè
sọ́dọ̀ gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn tó sọ tí bọ̀bọ̀ yẹn sọ sí Gani Adams ìwọ ló ní thousands fold kò ní yẹ olórí burúkú ọmọ yìí onífúrọ̀ rírùn kí ló dé ọ̀dà kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé wọ́n mọ̀ fẹ́ provoke OPC kan lè máa sọ pé wọ́n ń lò la they know they want to àwọn òde provoke àgbéṣẹ́ran yìí àwọn ń ṣe àwọn tó ń lo social media láti fi bully yan láti fi ṣe create content láti fi tara ẹ 50,000 kìíní security kìíní fún òṣèlú ló fẹ́ lò wọ́n fún náà bó bá ṣe ní òṣèlú bó bá ṣe ní akọ strength sí ni àwọn olóṣèlú ṣe máa gbowó fún that is what is working towards ọ̀rọ̀ Yorùbá nation ó dé tó máa gbé ń bá kúrò lórí ẹ̀ wọ́n gbé kúrò tán ojú sí politics wọ́n rí pé politics tí wọ́n ti wọ problem dé wọ́n ṣe damage control ojú sí security wọ́n gbogbo èyí náà orí OPC lẹ́gbàá Ìbà Gani Adams àti Ìbà Gani Adams náà ló fẹ́ fi gùnkè ó lè gùnkè yẹn náà máa padà rí bọ́gbẹ̀yìn náà ni wà á rí bọ́ kò sí bóyá fẹ́ ṣe Sunday Igboho fẹ́ ní gbanation ó máa já bọ́gbẹ̀yìn ni tó bá ń yẹn sọ pé lára ni I don't bloody care tó kò ní dá fún gbogbo yín kí ló ń ṣe yín ẹrù wípé kó yẹn jẹ ni ọ̀dà ẹtúgbẹ́ lè yọ kẹ́ ẹ lè mọ̀ pé they knows what they are doing kí la ṣe fún wọn. àti kẹ́ máa lérò ògùn sí wọn ládùúgbò ìní Sunday Igboho ti gbé fọ́ọ̀mù jáde yẹn fọ́ọ̀mù tó yẹ kẹ́ lọ bá wa gbà wọn kúrò nínú igbó àwa lè máa lérò ògùn sí ládùúgbò kí ló dé kí ẹ má halẹ̀ ògùn mẹ́mi o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kí ni ẹ lórí social ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC wá ń sọ̀rọ̀ táwa jẹ́ pé àgbà ṣé kí a máa dákẹ́ fún Sunday gbogbo ẹ̀ tẹ́ ń darí tó pé àríjẹ nídìí màdàrú ní gbogbo ojú yìí máa fọ́ ẹ máa nọlẹ̀ lógede ìgbẹ́ máa rọ lápá ẹ máa rọ lẹ́sẹ̀ kí ló dé wọ́n sọ ẹran mẹ́rin kíkọ́ kọ̀ọ̀kan pa ni ká máa sá lọ fún yín ni ṣe ẹni smartphone ẹni everybody lè sọ̀rọ̀ náà ẹ máa ṣe kọ́ mo rí àwọn babaláwo kan tó ń bọ́ sórí kinní tó ń gbé fọ́tò mi tó ń ṣe kinní àbí kankan ẹ ní jèrè gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ń tẹ́ wà lọ́dọ̀ Sunday Igboho tẹ́ fẹ́ máa ṣòṣà bẹ́ẹ̀ ẹ ní fọwọ́rọ́ ríkú tálẹ̀ rò pé ẹ fẹ́ máa halẹ̀ mọ́ ẹ ya wèrè ni tẹ́ bá ń ṣe babaláwo yín ẹ mọ bí tẹ́nìkan ti jáde ni àbẹ́wò lò sí ẹ fẹ́ máa fi ṣe ṣẹ́ ṣàbí nǹkan gbogbo tájọ mọ̀ ẹ fẹ́ máa fi búlẹ̀ ẹnìkan máa fi sọ báyìí kò ní jẹ yín kò ní jẹ ẹ̀rọ yín kí ló dé kó máa ṣe irú ilé sí ẹ̀yìn tẹ́ kì í ṣe irú oyè tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbé ṣe lè gbárù ẹ̀ ẹwà bẹ̀rẹ̀ ẹwà ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ṣe bá mọ irú èèyàn tí Sunday Igboho jẹ́. pẹ̀lú gbogbo yàtí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹtù wà lẹ́fẹ̀ẹ́ sí pírẹsidẹ́ntì ṣẹpẹ́ ti yàwé sọmọgbẹ́dì ń ṣèrè pírẹsidẹ́ntì kọlọ́kan ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ wá líìdì wa bọ́ta táwa béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́fẹ̀ẹ́ sí pírẹsidẹ́ntì ẹ lè ṣe kàmpé mo promise mo fọlọ́ mbura àpá yín kó tó dijọ́ kàmpé ilé nǹkan mo kàn fẹ́ kẹ́ gbọ́ nìyẹn ọ̀rọ̀ pípa iná ni nǹkan tí mo fi sọ fún yín pé ṣẹ́rí tí ò bá sí institution kan tó lè checkmate irú Ìgbòho Sunday Igboho yìí problem ní nílẹ̀ Yorùbá wàá máa sọ pé wàá pààyàn wàá pa lọ́balọ́ba wàá pa Ọọ̀ni wàá pa Aláàfin wàá ṣe everything wàá pẹ́ wọ́n yìnbọn bàbá Tinubu náà ní sàbí pé a mọ̀ pé àgbàlagbà ni wọ́n ẹ wo gbogbo nǹkan tẹ́lẹ̀ olórí burúkú ti sọ tí gbogbo ọlọ́balọ́ba lẹ̀ Yorùbá ó dẹ̀ tí ó yìí sọ about a week ago ẹni tó ń bá mọ́mọ́ kan tó ń ṣe kí ni òun máa pa ni ṣé kò yẹ kí o ti send message sí yín Ìbà Gani Adams is equilibrium fún olórí burúkú inú ilé àti olórí burúkú ta so irú ó ti mọ̀ pé OPC máa checkmate òun tí ó bá di stage yẹn tán ló ṣe fẹ́ cyber bully wa to silence àwọn àwọn onígbà ok ta ló máa rí gbogbo ilé kan máa ṣe sí institution àbí nǹkan kan pẹ̀lú ok ẹ sọ pé ààrẹ Ìbà Gani Adams ò ṣe kankan June 12 tó bí democracy lẹ́nìí Ìbà Gani Adams àwọn náà wà nínú pioneers Àmọ̀tẹ́kùn formation wọ́n wà ń bẹ́ẹ̀ ṣé ìwọ̀n ọmọ tí ó bá sí Ìbà Gani Adams tó fọ́n rere ni ṣé àwọn tẹ́kùn lè tẹ́kì pé ó lè kọ́ mi pèsè no tọ́wọ́n bá nígbà náà ni nítorí pé òòrè pẹ́ àṣìírí ẹyin játijàti ọmọlẹ̀ Yorùbá tí ọpọlọ yín náà ti tú lọ́pọlọ yín ní ẹ ti gbàgbé ọ̀rọ̀ Sẹ́ríkì Fúlàní ti ìlú Ìbàdàn OPC ò ṣe nǹkan kan kí ló fi ṣe ok nígbà tó lórí burúkú ẹ̀dá wà lálẹ́ gangan bó ṣe lọ síbẹ̀ nígbòho sí tó lọ sí gà àwọn Fúlàní tó lọ bẹ̀rẹ̀ sí sun ilé wọn àbí nǹkan kan nígbà tí wákìlì àti igbákejì ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí pa ẹ bẹ̀rẹ̀ nǹkan tó ṣó lè padà lọ síbẹ̀ ṣé bí OPC lẹ́gbàá Ìbà Gani Adams ló lọ mú ọmọ ìgbà kí ló mú kínní nígbà tó tún jẹ́ tí àwọn ọlọ́pàá tún ti àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n tún ti wọn mọ́lé for almost 4 months kí ni Ìgbòho bẹ̀ ti ṣe pẹ̀lú olórí burúkú yẹ̀yẹ́ dára ṣèbó bẹ̀ ti ṣe ìtọ́ tó ń mọ̀ kí wa ọmọ OPC tó lọ mú tẹ́rọ́sì tí Ìgbòho sọ pé ó ń lo léhùn kiri ṣe pé olórí burúkú ni gbogbo yín bẹ́ẹ̀ bá ti gbàgbé yẹn ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Mile 12 lẹ́kọ̀ọ́ ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Àràbà ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣàgámù pẹ̀lú àwọn láàrin Yorùbá àti Haúsá Yorùbá àti Ìjọ ní Ajégúnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí Àràbà ní Mile 12 OPC wọn ló jáde náà tó ṣe ẹ ti gbàgbé gbogbo yẹn ok ẹ jẹ́ tí wàá bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ní Àjọṣọba ní Ọ̀jọ́ military cantonment nígbà tó pa kọ́nẹ̀ kan àwọn agbésùnmọ̀ àwọn kìdánilẹ́sẹ̀ pa odidi kọ́nẹ̀ nínú army Nigerian Ọ̀jọ́ barrack is there is one of the biggest cantonment in Africa everywhere they reach out to Ìbà Gani Adams
and they collaborated ìyẹn náà wà ń bẹ ọ̀rọ̀ bàdó wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lágbolé nǹkan iṣẹ́ tí OPC ń ṣe ribiri ṣé ọ ti tá a bá create content ní ká tó di pa àtàrà wa ni ká bá fẹ́ tẹ̀rì kan mọ́lẹ̀ pé kẹ́nìkan má gbèrí mọ́ kẹ́nìkan má ṣe mọ́ ẹ̀rẹ̀ sọ ká sọ gbogbo yẹn ní jèrè o gbogbo ẹ̀ tẹ́ ń wá ṣubú OPC tẹ́ ń wá ṣubú Gani Adams ẹ̀ ní jèrè oṣọlọkùnrin ni oṣọlóbìnrin ni ìyí tí wọ́n bí ni ìyí tí wọ́n fàgbẹ́ bí ni ẹ̀ ní jèrè ẹ̀ ní rógolo ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ yẹ ṣe ti yín náà ojú ọ̀run tẹ́yẹ fò láì fọ̀rọ̀kọ̀ra ṣe bó ti wọgbó ẹ wọgbó lọ àwọn ibà Gani Adams tí èèyàn bá fún wa fún OPC lápúrúfà àwọn ò lè ṣe ṣáàwìyẹ he is not doing anything ibi tá a bá fẹ́ rí ẹ time tiẹ̀ sí àwọn ẹfẹ tí wàá sí kẹ sọ pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn gbogbo ẹ̀ tẹ́ bọ́ síta sí tẹ́ ń bu àtẹ́ ń ṣe kí ni wẹ́n ká wá ṣe tán kán sọ pé ẹ̀yin náà lè máa ju èlé wẹ̀ bọ́n ṣe lágbájá ní tàmẹ̀dù ni àmọ́ yín náà we know your antics àwa ti pẹ́ nínú ẹ̀dùn yín lọ OPC led by Gani Adams can read in between the lines nǹkan tó bá wù yín kẹ́ wí bó bá ṣe wù yín kẹ́ gbé we don't bloody care nǹkan tí Gani Adams fẹ́ ní collaboration pẹ̀lú àwọn security agencies àwọn wọn dẹ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn local security architecture bí àwọn Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn kankan comsec ẹgbẹ́ obìnrin àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ vigilante àwọn ọdẹ wọ́n ti wọ́ yìí wọ́n nìkan ló fẹ́ dàgbà glory ó ṣàfẹ́ dàgbà ni ìwọ nu Ọlọ́run o so ẹ ti wá gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin. torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ní ìtìjú sọnù nígbà yẹn lọ́pọlọ ohun ọkàn tó fi máa yìí ní ìbílẹ̀ kò níyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kó sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọjá Gani Adams òfo ló máa ṣe oníjèrè àwọn ọmọ. Egbere tó sọ̀rọ̀ yìí wá gbọ́ wàá ṣòfò tọmọtọmọ ni tó bá gbígba ọmọ kò ní kú kan ò ní nísinmi ò ní fọwọ́ rọrí kú ìyá ẹ bàbá ẹ ò ní jèrè ẹ ò ní rógolo nínú ìdààmú ohun ìpáyín kéke ló fi lògbà yí ẹ omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ ó máa dojú ìjà kọ ẹ bó ṣe máa rí nìyẹn fún Egbere tó sọ̀rọ̀ yìí ni o bó ṣe máa rí nìyẹn lórí ti ìyá yìí. ẹ dákun ṣé wọ́n rán máa yìí sí Sunday Igboho àbẹ̀wò lò sí bàbá. ìwọ ìyá yìí ó mọ́ra ẹ ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbàyà ìyá kẹsẹ̀t ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbàyà tó jẹ́ pé wọ́n jẹ́ kí wọ́n bá ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ nìyẹn nígbà yẹn òun náà ló tún ti bẹ̀rẹ̀ tó jẹ́ kí wọ́n scam àwọn tó ń ṣe Yorùbá nation ní òkè òkun òun náà ló tún ti bẹ̀rẹ̀ yẹn ìyá alábẹ́rírùn olóṣù àjàtọ̀ lọ́tún ìdílé ṣe jàre ẹ̀ta àwọn olùfẹ́ máa rẹ̀ pẹ̀lẹ́ búlì OPC led by Gani Adams to silence ni ẹ̀ ní jèrè àti wọ́n bàbá Èkìtì ṣàgbéjẹmọ́ òpònú ni ẹ́ àwọn òràn yín o àràn yín Gani Adams kò ní bàjẹ́ fún yín láéláé ire o.